ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi ohun tí mo ń sọ òun ló ṣẹlẹ̀ yìí tí mo ń pariwo tí mo wá di èèyàn burúkú lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin sẹ́nítọ̀ ohun tí mo rí ẹ̀yin ò rí mo bá gọ́fúnà kankan jà mi ò dẹ̀ bá sẹ́nítọ̀ kankan jà mi ò bọ́ nẹ́rẹ́bù kankan jà ṣùgbọ́n ohun tí mo rí ẹ̀yin ò rí nípa gbogbo gbà wọ́n sọ Ìgbòho ló ń dàlúrú ó fẹ́ dàlúrú ni ó fẹ́ dá wa lálẹ́ ní sẹ́ẹ̀ tí wàá rí nsìn kí ni wàhálà tí mo fẹ́ dálẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi náà ṣùgbọ́n ohun tí mi ń sọ ni pé tá a bá ń sọ pé kò kàn mí tó bá kan ni tí ó súnmọ́ wa ń kọ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Akí gbogbo àwa olólùfẹ́ DriveTv àti àwa tá a ṣe ń darapọ̀ mọ́ ìkànnì DriveTv fún ìgbà àkọ́kọ́. Akíwakú àbọ̀ Sunday Adéyẹmọ èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ó ti sọ̀rọ̀ síta lórí ìṣẹ̀lẹ̀ burúkú eléyìí tó wáyé ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ Àìkú ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022. Sunday Ìgbòho ó sọ̀rọ̀ ó ní wípé ohun tí mo rí ẹ̀yin kò rí ni mo ṣe di ènìyàn burúkú lójú àwọn olóṣèlú. Sunday Ìgbòho ló sọ ọ̀rọ̀ yìí síta. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí Sunday Ìgbòho fi ń kígbe nígbà náà tó fi di ohun tó fa wàhálà láàrin ilẹ̀ Yorùbá. Sunday Ìgbòho hú ọ̀rọ̀ yìí síta nígbà tí ó fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ẹbí àwọn tí ó fara gbá ìkọlù tó wáyé ní ìjọ Kátólíìkì ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022. Sunday Ìgbòho kí gbogbo ìdílé àti àwọn ènìyàn tó forí sọta nínú ìṣẹ̀lẹ̀ yìí. Ó gbàdúrà pé Ọlọ́run ọba yóò tù wọ́n nínú, kò sì ní jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ mọ́, yóò sì dóòlà ẹ̀mí gbogbo àwọn ènìyàn. Sunday Ìgbòho wá sọ síwájú, ó ní ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi ohun tí mò ń sọ ló ń ṣe yìí o, tí mò ń pariwo tí mo sì wá di ènìyàn burúkú lójú ọ̀pọ̀lọpọ̀ gómìnà àti sẹ́nítọ̀. Ohun tí mo rí ẹ̀yin ò rí, mi ò bá gómìnà sẹ́nítọ̀ tàbí ọ̀nàrẹ́bù kankan jà. Ohun tí mo rí ẹ̀yin ò rí ni. Ìgbòho ní ìgbésẹ̀ tí àwọn Fúlàní gbé kò bójúmu rárá nípa bí wọ́n ṣe ń pa gbogbo àwọn ènìyàn ní ìpakúpa pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá kò bójúmu rárá. Lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ni àwọn ènìyàn ti ń fi ẹ̀sùn kàn pé àwọn àfúrásì Fúlàní ni ó wà nídìí rẹ̀. Àmọ́ àwọn agbófinró kò tí ì rí ẹnikẹ́ni mú nínú àwọn tó ṣiṣẹ́ láabi náà. A kò tí ì lè fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ rárá. Sunday Ìgbòho ní ṣètìwárí dáadáa báyìí nípa ohun tí mò ń sọ tẹ́lẹ̀ tí wọ́n ní mo fẹ́ da ìlú rú. Ṣé ti wá rí nísinsìnyí kí ni wàhálà tí mo fẹ́ dá sílẹ̀? Sunday Ìgbòho ṣàlàyé pé gbogbo nǹkan tí Ọlọ́run fún ènìyàn ni Ọlọ́run fún òun, ṣùgbọ́n ohun tí mò ń sọ ni wípé tá a bá ní kò kàn mí tó bá kan èèyàn tó súnmọ́ wa ń kọ́. Ìgbòho ń tẹnu mọ́, ó sì ní wípé ìdí nìyẹn tí òun fi ń pariwo kí wọ́n jẹ́ kí gbogbo àwọn táwọn jẹ́ ọ̀dọ́ tí àwọn sì ní okun àti agbára tí àwọn sì jẹ́ akíkanjú ní ilẹ̀ Yorùbá jọ fọwọ́sowọ́pọ̀ gbèjà ìran Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní. Ọ̀sẹ̀ tí afurasí Fúlàní àdàlúrú ti ṣe ní ilẹ̀ Yorùbá ó ti pọ̀. Ìgbòho ní àwọn afurasí Fúlàní ti yí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ká, tó sì ní àti ọdún tó lọ ni òun ti ń ké tí ó sì ń tẹnumọ́ wípé ohun tí òun rí ẹnikẹ́ni kò rí. Àmọ́ síbẹ̀ náà ni kò tí ì bàjẹ́. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin alágbára àti ẹ̀yin gómìnà kẹ́ ẹ dìde kẹ́ ẹ pawọ́ papọ̀. Ìgbòho ní òun kò bá ẹnikẹ́ni jà. Ó ní Ọlọ́run rí òun pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun nígbà tí òun fi wà ní àhámọ́ lórílẹ̀‐èdè Benin Republic, òun ti gba kámú pé bí Ọlọ́run ṣe kọ́ ni. Ẹ jẹ́ kí gbogbo wa pa ìrun pọ̀ kí á gba ara wa lọ́wọ́ àwọn ènìyàn yìí. Ìwà wa, ìṣesí wa kò papọ̀, bẹ́ẹ̀ sì ni kò jọra wọn rárá. Nítorí náà ni mo ṣe ń rọ ẹ̀yin bàbá mi pé kí ẹ dìde. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Sunday Ìgbòho, ìyẹn Sunday Adéyẹmọ. Ẹ jẹ́ kí a wá àlàáfíà ilẹ̀ Yorùbá nítorí pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Ẹ ṣé tí ẹ̀ ń wo ìkànnì DriveTv. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń ṣe darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ jẹ́ ká subscribe sí ìkànnì yìí láti tún lè máa fún wa ní àwọn ìròyìn tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa àti ní gbogbo ilẹ̀ àgbáyé. Ẹ ṣé tí ẹ̀ ń wò wá. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọba, mo kí ìjòyè, mo kí ẹ̀yin governors wa káàkiri ilẹ̀ Yorùbá, mo kí ẹ̀yin senator. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Ìgbòho. Lẹ́yìn náà mo kí gbogbo àwa ìdílé tí àwọn èèyàn wa wà ní ibi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀. Ọlọ́run bá tó láyé tó lọ́run kò ní jẹ́ kí àrírò ẹ̀ mọ́.
Ọlọ́run ó sì jẹ́ kí kó tu gbogbo ẹbí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ní Catholic Church ní Ọ̀wọ̀. Ọlọ́run bá mi tù yín nínú, Ọlọ́run ó dólẹ̀ mi gbogbo wa. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ohun tí mo ń sọ òun ló ṣẹlẹ̀ yìí, tí mo ń pariwo tí mo wá di èèyàn burúkú lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin gómìnà, ẹ̀yin sẹ́nítọ̀. Ohun tí mo rí ẹ̀yin ò rí. Mo bá gọ́fúnà kankan jà, mi ò dẹ̀ bá sẹ́nítọ̀ kankan jà, mi ò bọ́ nẹ́rẹ́bù kankan jà. Ṣùgbọ́n ohun tí mo rí ẹ̀yin ò rí nípa gbogbo ìgbà. Wọ́n sọ Ìgbòho ló ń dàlúrú, ó fẹ́ dàlúrú ni, ó fẹ́ dá wa lálẹ́ ní sẹ́ẹ̀ tí wàá rí ń sìn. Kí ni wàhálà tí mo fẹ́ dálẹ̀? Gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi náà. Ṣùgbọ́n ohun tí mi ń sọ ni pé tá a bá ń sọ pé kò kàn mí tó bá kan ni tí ó súnmọ́ wa ń kọ́. Òun ni mo ṣe ń pariwo yẹn wípé kẹ́ ẹ jẹ́ ká tètè fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ ọmọdé tó jẹ́ àwọn ọmọ tó láyà kíkanjú nílẹ̀ Yorùbá, tájọ fọwọ́sowọ́pọ̀. Kàgbà àtọ́dún tó lọ mo ti ń ké ohun tí mo rí ẹ̀ rí, ó sì bà náà ni kò tí ì bàjẹ́. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọba, ìjòyè, ẹ̀yin alágbára, ẹ̀yin gómìnà, mi ò bẹ́ni kankan jà, Ọlọ́run dẹ̀ rínú mi. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi, mi ò fi bínú, kò dẹ̀ dùn mí. Mo gbà pé bọ́lọ́run ṣe kádàrá nìyẹn. Ṣùgbọ́n kò tí ì bàjẹ́ jù. Ẹ tètè dìde kẹ́ pè wá, kẹ́ so gbogbo wa pọ̀ ní pé yóò late. Ẹ dákun ìmọ̀ràn mi ò, ọ̀rọ̀ mi ò pọ̀. Mo kàn fẹ́ kí gbogbo àwa Yorùbá ká ṣera wa lọ́kan kó tó di pé yóò late mọ́ wa lọ́wọ́. So mo rọ̀ ẹ̀yin bàbá mi, mo rọ̀ ẹ̀yin màmá mi, mo rọ̀ ọba, mo rọ̀ joyè, mo rọ̀ gọ́fìnà, mo rọ̀ sẹ́nítọ̀. Tí n bá ṣe ẹ̀ṣẹ̀ kan sẹ́nìkan tó bá ń dùn, mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi bí mo ṣe ń hùwà, ọmọdé dẹ̀ ni mí. Ẹ dákun. So Ọlọ́run ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn, Ọlọ́run bá tó láyé tó lọ́run kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé nìkọ̀ọ̀kan wa. Ẹ jọ̀ọ́, orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho. Ẹ ṣé, mo dúpẹ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó o bá lọ, ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Kí ló wí? DriveTv, driving you around the world.